محمد بشير آدم Abdullah Ilory. دام الله حياته. Àfi ọlá tí bàbá wa bẹ́ẹ̀ bá ti dákọ̀ yẹn ọba jẹ́ ní iyì àgbé kìíní sí wọn lójú ni àwọn àlùfáà wa nù ogun táwa dà yìí àwọn tí wọ́n sọ wá di bí Ọlọ́run ti ní àdá dáadáa nù. Alhamdulillah. ó wù yín kí àwọn ọmọ kí wù yín ó rí wọ́n ya dáadáa Ọlọ́run sì ṣe. Alhamdulillah. ọmọ kéwù tó bá wáyà yàkuyà ló kù sọ́wọ́ rẹ̀ ẹ̀yin lọ́mọ kéwù ọ̀dẹ̀ àbọ̀mọ kéwù tó bá kọ́dà bí yẹn bá gbé àgọ̀ wá láti ilé tó bá dé márkàsì yọgbọ̀n. Masha Allah. ẹni bá dé márkàsì tí ọba gbọ́n wá kò síbi ọlọ́jà mi àyọ́gọ̀dé Ọlọ́run jẹ́ akíyàrá bàbá wa Ilory bàbá Muhammadu Bashir ọlọ́mọsàjì kíyàrá yín pẹ́. Àmín. Àfi bàbá wa Mudirul Markaz àfi kì í. Allahu hayata. Torí àsìkò tó ti lọ ni mo kí chairman wa àbí kílẹ̀ pé wá. All and gas Ọlọ́run ọ̀sán yín mo kí Alhaji wa Mikael. Allahu Mo kí hayata. àwọn bàbá wa tí ń bẹ́ ń kalẹ̀ gbogbo àwọn àlùfáà wa Salati mo kí ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run. Bàbá wa orí ayé Allahu hayata. àkí gbogbo ẹ̀yin àlùfáà mi Ọlọ́run jẹ́ àárín yín pẹ́. Àkí ẹ̀yin òbí o ní àwọn wàlímà bàbá wa ní Ilory mo ti kí wọn àbá wa Raidul Muflih. kí ló kọ Habibullah Allah. àdúrà tí ń ṣe fún yín ni pé wahudu ila tayyibin minal qawl Àmín. wahudu ila siratil hamid. Àmín. ọ̀rọ̀ gún mi ń kẹsẹ́ ẹ sì máa ń ma gún mi ni Masha Allah. ǹdẹ́yìn bá máa jẹ Saheed Òṣùpá níjọ́ tí ìjà bá dé alẹ́ wọn gbé tó ń máa jẹ dé ìjà ni máa ń wù jà dáadáa alẹ́ wọn gbé tí ẹ̀yin náà wá gbé tẹ́mi náà máa jẹ dé. Dama Allahu hayatahu. Bàbá Sheikh Adamu tẹ̀ ń dákọ̀ látàárọ̀ wọn kọ ara mi ọba lẹ́ ń bí mo jòkó sí. Hayakumullah. Mo wá kí yín púpọ̀ wípé ẹ̀yin náà wà nínú albarara. Alhamdulillah. Inú àwọn ọmọ kéwú Ọlọ́run kó bá wa dúró tì yín. Àmín. Àfa wa kí ló kọ́ Suleiman Adédò Ọlọ́run bá wa dúró tì àfa. Àmín. Wàhálà tí àfa ṣe lérí wúwà mi sí Èkó ọ̀pọ̀. Èmi wá òde kí láti gbà tí Ọlọ́run ti dá mi. Ìmọ̀ sá fún àwọn òde láti lọ. Èmi yẹn sì wá ọ̀rẹ́ torí tí èjé mi wọ̀ rẹ̀ ni pé mo fẹ́ràn jẹ̀gbọ́n ó ti yé kí wá jẹ́ mi ọlọ́rẹ̀ dẹ́kun tẹ́lẹ̀ kan ní owó tọ̀rẹ́ rẹ̀ kò sí nǹkan kan tí mo máa wò bàbá tí ní wo ti Sheikh Adam tí ní wo ti bàbá Mudir àti bàbá Alágòdì àwọn tí mi wò nù àmọ́ pé wo ọ̀rẹ́ tá a jọ ń bá bọ̀ wá èmi àti oníjọ lòdì àpapín àníjọ dẹ̀dù àníjọ dẹ̀gbẹ́ ó ti yé báwọn lórí ìgbẹ́ tèmi ń dẹ kìí ṣe gbẹ àgbà ń lu jìbìtì àwọn òòlì bá mi ń bẹ̀ wọ́n àmọ́ bá mi nù bóun ni àti ìyànjú mímọ́ Alhamdulillah. níwọ̀n bá tọ́lọ̀ fún wa lálùbáríkà ọ̀rọ̀ àwọn àlùfáà wa. Alhamdulillah. Mo wá kí gbogbo ẹ̀yin àlùfáà náà wípé Ọlọ́run kádàrá lánàá làáfáà tó ń dààmú pé ṣé wọ́n sì wá Àlífà Kàdìríyà Lagos State àbá wa àmàṣá Dama Allahu hayatahu. àwọn náà ní ìyàwó wọ́n ní sẹ́yìn sì wá mo ní pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀wà torí gbogbo ọmọ tí bá ti ń jẹ́ ọmọ Sheikh Adam àwọn tí sì máa ń pè mí ní wàásù dáadáa àwọn olólùfẹ́ Mọ̀lánà Mudirul Markaz ẹni bá ti nífẹ̀ẹ́ Mudiru dáadáa yóò máa pè mí àwọn olólùfẹ́ Mudiru wa pín sí méjì àwọn kan bẹ tó já sí wípé ọkàn ni wọ́n fi ń fẹ́ Mudiru ń bẹ nínú ọkàn wọn bẹ́ẹ̀ àmọ́ yẹkìtú wọ́n ṣe déédéé wa qala rajulun min ali fir'auna yẹkìtúmù Kana yaktumu imanahu. wa qala rajulun mu'minun min ali fir'auna yẹkìtúmù imanahu ń bẹ nínú àwọn ọmọ Markazi tó ẹ̀rú máa bẹ lómi àti pè mí sóde ẹ̀. Ọ̀rọ̀ ọkùnrin yìí lé. ọ̀rọ̀ ẹ̀ lè mi máa pè sóde mi àwọn ọ̀rẹ́ mi tí wọ́n wà ń bí yìí tí wọ́n àti míìsì mara wọn bó ni ó ti rí irú àwọn yìí náà à ní bírú sí wọn wọ́n sì ń fẹ́ Mudiru àmọ́ ẹ̀rù a máa bà wọ́n gbà mí pé
ẹlòmíì wá rèé lórí ìdí pè mí ni wípé gbogbo bí ọba wẹ̀dùn lọ́ máa wẹ̀ lọ. mo ti pè inú ẹ̀ ní àfa yìí wà. gbogbo ẹ̀yin tẹ́ bá ti wá rí báwọn Ọlọ́run kó bá wa dúró tẹ̀yìn náà. Àmín. Ọlá Muhammadu Rasulullah. Sallallahu alaihi wasallam. ọ̀tọ̀ ní tí ń palẹ̀ má bọ̀ wá mo wá rí bàbá wa Ilory. Namallahu hayatahu. Bàbá Sheikh Adam mo rí wọn jòkó. Namallahu hayatahu. ẹ bá wọnú Ramadan náà yẹ rí pé nígbà wọn bẹ̀rẹ̀ tafsiri ìyẹn tó rántí Sheikh Adam. Sheikh Adam máa pọ̀ nǹkan lẹ̀ gbogbo tí bàbá bí làáfà gbogbo tí bàbá bí lóní mímà gbogbo tí bàbá bí ni wọ́n dá láhán ọba tí ọ̀yọ́ gíla ń pè é dẹ̀ndẹ̀ yọ àbí gílẹ̀ dọ̀ndọ̀ yọ tọ́lọ́wọ̀n ni ọ̀yọ́ nínú ogun wọn Sheikh Adam àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Naam àwọn ọmọ oníwàlímà mo kí yín púpọ̀ ń padà bọ̀ wá dọ̀ yín láàrin ìṣẹ́jú kan àmọ́ngbà bàbá wa lè lórí bẹ́ńkálẹ̀ ẹ jẹ́ ń lọ bí Maulana Amirul Jaysh ọlọ́pàá wa ń kẹ́ wọn ìgbà tí ń bọ̀rọ̀ ṣé Adam àbọ̀ wá ń pé yá Adam al-ilm. Yá Adam al-ilmi. àwọn náà wọ́n jòkó lẹ́yìn. Ilhaba wa ilqama. Wafqal musamma bihi. Wafqal musamma bihi ilma wa ifhama. Wafqal musamma bihi ilma wa ifhama. ẹsẹ̀ orin kan tí Amirul Jaysh kọ ní ibi kí bàbá wa Muhammadu Bashir Adam Abdullah al-Ilory. Yá Adam al-ilmi. àwọn tó bí ẹ̀yin ni wọ́n sọ àwọn adibáwa ti dà. Yá Adam al-ilmi. a sì dada kú dada dáadáa. Yá Adam al-ilmi. àwọn tí ò nírú wa nú ọmọ kéwú wọ́n sì ń pan ọgbọ́n. Hayyakumullah. àwọn tí ò nírú wa yẹn nú ọmọ kéwú wọ́n sì ń gbé ọmọ kéwú wa yìí máa ń sílẹ̀ àtọ́ ọmọ kéwú wọn ò dé. Yá Adam al-ilmi. kátó wá pé àwa tún kéré nínú tí Ọlọ́run ní kẹ́ ẹ ní lọ́mọ kéwú. Yá Adam al-ilmi. Dédéru Atayeshe yìí làwọn àmì mi ń pariwo fáwọn léèyàn dédéru mi fi ń pariwo. Yá Adam al-ilmi. èmi máa wá kéré jù nínú gbogbo ntọ́nà ṣe mo ṣe kà á dà. Yá Adam al-ilmi. ó jẹ́ pé ẹni tí Ọlọ́run tara tiẹ̀ ṣe gbogbo àwa yìí báyìí tábà wa aráyé dùn yìí fi ń dààmú látàárọ̀ èdè ọ̀rọ̀ sí Ádámù ní bọ́ọ̀lù bọ́bọ̀ ọ̀rọ̀ sí Ádámù ni ó jẹ́ pé ẹni tí gbogbo àyè fi ń ṣe báyìí ara ẹ̀ lẹ́yìn ti jáde. Yá Adam al-ilmi ilhama wa ilqama wa fawqa al-musamma bihi ilma wa ifhama. Wa fawqa al-musamma bihi ilma wa ifhama. إذا نحن نفتخر بالشيخ آدم báwa bá ń ṣe báàrí pẹ̀lú Sheikh Adam فكيف أنتم àwọn ń ṣe báàrí pẹ̀lú Sheikh Adam pé Sheikh Adam ni o Sheikh Adam ni o báwo lẹ́yìn ọ̀wá ṣe ẹ̀yin ọ̀tún wá gbọ́dọ̀ ṣe báàrí ma bẹ́yìn bá ṣe báàrí ayọ́mọ UK bóun ni ọba ṣe bá bẹ́ẹ̀ ni ẹ fà wálẹ̀ ká máa ṣe báàrí. Yá Adam al-ilmi. ẹyọ ń da báàrí bá wa. Yá Adam al-ilmi. Ilhama wa ilqama. Wa fawqa al-musamma bihi ilma wa ifhama. Wa fawqa al-musamma bihi ilma wa ifhama. mo fẹ́ wọnú ọ̀rọ̀ díẹ̀. Hayyakumullah. Maulana Sheikh Adam Radiyallahu ta'ala anhu. àbá kan ni tí Nàìjíríà ò lè produce irú ẹ̀ máa. àfa kan ni lẹ́yìn Sheikh Usman bùnú fódíò níjọ́ tí Usman ti lọ Nàìjíríà ò mú irú rẹ̀ wá má fi gba Sheikh Adam dé Nàìjíríà wà lè produce irú ẹ̀ máa méjì tọ́lọ̀ ń fẹ́ fún wa náà nù ṣé Usman ó fún àwọn ní ilẹ̀ àná ti ń bẹ̀rẹ̀ ọ amúṣe Ádámù wá láti ilẹ̀ Yorùbá. Alhamdulillah. ibi Ọ̀yọ́ ni Sheikh Ádámù tọ́ ọ mú àwọn wá láti ilẹ̀ Yorùbá ó mú Sheikh Usman bọ́nà fódíò wá ilẹ̀ Haúsá àyíbẹ̀ kọ́ ni Sheikh Usman bọ́nà fódíò 100 ọdún tó kú 1817 ló kú 1917 ti pọ́gọ́rùn ọdún rẹ̀ tí wọ́n ń ṣe remembrance 100 ọdún ẹ̀ iná ni wọ́n bí Maulana Sheikh Adam. Radiyallahu ta'ala anhu. ọwọ́ jẹ́ pílẹ̀ Yorùbá ni bàbá lọ́wọ́ so Haúsá pẹ̀lú Yorùbá pọ̀ kí Sheikh Adam tó dé Haúsá ó gbà pílẹ̀ Yorùbá ẹ̀bẹ̀rẹ̀bẹ̀ ni wọ́n máa ń pè wá ẹ̀bẹ̀rẹ̀bẹ̀ ni Sheikh Adam ló dé àwọn ni wọ́n takù wọn àwọn làkọ́kọ́ àbá àtọ́kọ́ takù Gumi ọbẹ̀ yẹn lélẹ̀. Masha Allah.
ó wá jẹ́ pé ẹni tí gbogbo ilẹ̀ Lárúbáwá mọ̀ wípé Sheikh Adam wọ́n làwọn máa fún àmì ìmọ̀lábẹ́rẹ́ kàbí ṣe Adama ó wá jẹ́ pé ó ń tọ̀ wọn lọ́wọ́ wá jẹ́ bàbá tó bí ẹ̀yìn. يا آدم العلم إلهاما وإلقاما وفق المسمى وفق به المسمى به علما وإفهاما Maulana Sheikh Adam رضي الله تعالى عنه. ẹni àwọn kan ń sọ wọ́n ń pè sùúrù nínú ọmọ Markaz wọ́n ní ẹ̀bá jákùn wá sọ̀rọ̀ èyí tí wàhálà rẹ̀ pọ̀ báwọn èyí tí Adamu wọn náà ń sẹ́ ni àbáwọn ọmọ sí Adamu ni wọn náà ń sẹ́ wájú ọmọ sí Adamu mọ wàyí tí mo ti fẹ́ sọ̀rọ̀. حياكم الله. mo wá fún tọ̀hún lésì wípé ọmọ Sheikh Adamu ọ̀gbọ́dọ̀ bẹ̀mí ń sẹ́ lórí ọ̀rọ̀ Sheikh Adam ọmọ sí Adamu kan ò sì gbọ́dọ̀ jáde kọ́ ní báyìí bàbá àwọn rí ọkọ ìyàwó sun àbí èrè ọ̀tọ́ sẹ́nu ọkọ ìyàwó kọ́kọ́ ìyàwó wa òun náà ní sí ìyàwó ọwọ́ àwọn sọ ó ṣe gbogbo ẹ̀ tán àwọn èèyàn wá pé wọ́n fẹ́ wòran ọwọ́ gbé kọ̀ǹgọ́rọ́ àti ìlú gbé kọ́pá ní wọ́n ń pè ọkọ ìyàwó sí àbí èrè ọkọ ìyàwó sí àbí èrè ẹni bá mọ ọkọ ìyàwó yẹ kó bá sunkún wípé ó ti yàwé. ṣebí yóò pe ẹnìkan ẹbẹ nìkan ní ọba lùlù ọ̀dà tá a bá wá débi ìnáwó méjì ni nílọrin tiwa báwa ti ṣe ń lọrin wọ́n ń pe àwọn kan ní alágbé wọ́n sì ń pa àwọn kan ní eléré lẹni tá a pè sóde ibi kọ́ wá ṣeré fún wa alágbé lẹni tí wọn ò fi wé pè ibi kọ́ wá bá wọn kọrin àyíbẹ̀ kọ́ ni kọ́ wá sí òde tẹ́ẹ̀dé láyé ẹ máa wá rí àwọn alágbé àwọn máa wá kíyàn kí ẹni wọ́n ń kí ọbẹ̀ wọn àmọ́ olóde ni wọ́n ń kí wípé ó kú oríire ìnáwó tí ń ṣe àyíbẹ̀ kọ́ alágbé làwọn fún Sheikh Adam. يا آدم العلم àwọn kí wọ́n sọ báwa gbé àdàkọ àwọn. إلهاما وإلقاما. ọ̀dà àbí ṣé Ádámù ọba bẹ̀mí ń sẹ́ wọ́n tó ní ṣé Ádámù ọba táyé ń sẹ́ kọ̀ bẹ́ Jaqmal ń sẹ́. nígbà tí Ádámù máa pa àwọn ọ̀bẹ̀ mi ń sẹ́ kí n máa polongo àwọn kí n máa dákọ̀ àwọn èyí ṣe táwọn ṣe rere láyé. ما شاء الله. ilé tán wáyé tán ṣeré. كرمكم الكريم. wọ́n tó ní ṣé Ádámù ọbẹ̀ ń sẹ́ ọ lọ sàárẹ̀ ọlá kìyàmà ọ wà lè bí bàbá ọ wà gba lẹ́tà wa lọ́dọ̀ Sheikh Ádámù wípé ṣé Ádámù ni ọmọ dàkọ̀ àwọn ọmọ o. jọ́tọ̀ bá ti mú lẹ́tà dé lálkìyàmà ìwà dákẹ́ ń kọ̀ ọ̀rọ̀ Sheikh Ádámù àmọ́ wọ́n ti lálkìyàmà kó dé kó mú lẹ́tà dé kí bàbá rán ọ sí mi ẹ̀ ní gbọ́n tó wí. يا آدم العلم إلهاما وإلقاما. wọ́n fi kàlùmùsàmá bìí. المسمى به علما وإفهاما. àfàwà Suleiman Adedo حفظه الله. ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì bàbá wa Mudirul Markaz. أدام الله حياته ودولته. wọ́n ní wàhálà mi pọ̀ pẹ̀lú Mudiru wàhálà rẹ̀ pọ̀ pẹ̀lú Mudiru alátọ̀ wọn àti yéṣẹ́ alúnáka èsì tí wàhálà wọn wá pọ̀ pẹ̀lú Mudiru báyìí Mudiru ní kọ́kàn ní wàhálà wa pọ̀ fún gbogbo ọmọ Sheikh Adamu tá a bá rẹ̀ nìkan lórí ìfín á dìde ajá lórí ẹ̀ kò sí ní tá alẹ́ náà ẹ̀mí wa tán lérí ọmọ Sheikh Adamu àfi tí ọmọ náà bá sọ fún wa wípé kí n ti nìkan nígbà Mudiru ọ̀mí ọ̀ wá gbọ́ kí Mudiru ọ̀ sọ wípé bóun tiẹ̀ ṣe jẹ́ wọn ni Jaqmal kí n tiẹ̀ ṣe wọ́n kú ni ẹgbẹ́ mi wọ́n kú gbọ́ kí bàbá Mudiru ó ti wí ọ wà lọ́dọ̀ bàbá Mudiru ó lè gba lẹ́tà wa. حياكم الله. tó bá ti wá gba lẹ́tà dé ní mo rí sáyé bàbá wípé anything tó bá ti bú sí Ádámù ọ̀gbọ̀rọ̀ wí nǹkan kan mọ́. àmọ́ màmá kí bàbá wọn yìí sọ máa lè ọmọ ọkọ ni wọn à ní bú Sheikh Ádámù kí ni Mudiru ó dùn láyé bẹ́ẹ̀ ni bàbá wa tó jókòó yìí náà. للعالمين. ń bọ̀ wá lójú ń sọ fẹ́ yín pé ẹ̀yẹ́ má wulẹ̀ dààmú ẹ̀yẹ́ sáfì yókù lẹ̀ fún mi. بما يبدي ما فاتا. èyí ṣe tá n pé mítìrì yìí pé wàhálà Atayeshe pọ̀ lórí ọ̀rọ̀ Sheikh Ádámù èyí ṣe mọ́pàáyẹn ni ẹni tó pààyàn torí ànábì ńkọ́ ilé ẹni ṣe sí. للعالمين. wọ́n bú ànábì lérí pílátífọ́ọ̀mù lásán wọ́n sì mú sa náà wọ́n sì sa wọ́n sì pa àwọn tó wá ń dun wọn wípé àwọn làwọn pa wọ́n sì tó ń ṣe fáàrí ẹ̀ nígbà tó lọ́wọ́ wa ní kémi ọmọ yẹn pa ìwà nílé ẹnu tí tó fi ìgbára ìgbàlẹ̀ torí pé àwọn tó kó èmi sọ máa lè lókè àgòdì. ما شاء الله. ṣé wùyà ya tán lérí ìfẹ́ sí Ádámù ni bàbá ní bóun tèmi ṣe jẹ́ bẹ́ẹ̀ ni ń gbèjà àfa mi jà ṣé wùyà ya tọ́lá àbá mi ò ní rí kún bú àbá rẹ̀ kí ni orí ó dùn sí. للعالمين. bima yubdika. بما يبدي ما فاتا. waj'al ridha. وجعل رضا ربه الكفار علامة. sẹ́ẹ̀rí àwọn èèyàn wa pàápàá jù lọ́nà àwọn ọmọ tá a jẹ́ Markaz mọ̀nàbìkì mẹ́nu wa
gbogbo wọn mú sí ma báyìí fa àgbákò túnmọ̀ billahi alladhi la ilaha illa huwa ngbà ń bá bá ọ̀tájà tán ẹ̀kùn wá bá inú ilé yá. àsìkò pọ̀ tá a máa dákọ̀ ilé ọkọ̀ kan. wọ́n fẹ́ dé tán fún yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ dáadáa. àfipamọ́ náà báyìí. lérí èyí tá a jọ nàálẹ̀ yìí wípé nìkan àwọn àwa yín wà dákẹ́ àáfà kan àbọ̀ makéwu Sheikh Ádámù kan yọ̀ọ́ wa nígbà náà wípé mùdírù ló kù tó wọn fi ta yín ìbẹ́ wàá jòkó lẹ́yìn màá wò bẹ́ẹ̀ àáfà mi Sheikh Yahya kò wúrú ẹ̀ rí. bí Sheikh Ádámù bẹ́ẹ̀ nìkan bá ta sí Sheikh Ádámù níyà yìí Sheikh Yahya ọmọ dáhùn lọrin ni wọ́n dà Sheikh Ádámù ní bí ẹ bá bú Yahya tí Yahya ọ bàbá ní ìgbà Yahya láyé kórìí àáfà kan fún àmẹ́ni ọba kọjá ayé rẹ̀ kó fún lésì tí Ádámù ló wí bẹ́ẹ̀ ẹ̀rọ òkèèjì bàbá lọ sọ bẹ́ẹ̀ fún Sheikh Yahya bàbá ní kó fún lésì tí ọba wa fèsì wà lọ máa lè ní ọjọ́ mi ò sì jọ bàbá rẹ̀ tọ́ba wa ní kí ló dé máa ní wọn náà lè wà bàbá ní tọ́ba wa fèsì wà ní ẹ̀sẹ̀ wa jọ mí nù tí mo lánàá wọ́n wá rí wà wọn tọ́ba ní ká dẹ̀ tó wọn bá lọ tán ni bàbá ò ní á dẹ̀ lílẹ̀ àdàbí náà bíbá bàbá tó fi yóò ní á gbọ́. wàjà àlìrí dára bàwùn ká fàárí aláàmà. Sheikh Ádámù ti sọ fún Sheikh Yahya bàbá ní Yahya yìí agbájá mi ní Yahya mú. Masha Allah. wọ́n ní Yahya yìí àyèmáyé ìgbà tí yìí máa wọ́ngi kó tó máa ní pé báyìí ni ó pé wọ́n sọ fún àfà tiwa bẹ́ẹ̀. ó ti bàbá ní Yahya òun náà kọ́ wá di fáàrí mi ńlọrin lónìí. Alhamdulillah. bàbá ní agbájá mi iná ló mú iná sí Yahya mú. bí Sheikh Ádámù bá wá ń sọ pé Yahya di fáàrí àwọn ńlọrin bí mi náà bá wá di fáàrí mùdírù márkàsì tòní. ẹni farabalẹ̀ tẹ́ máa pé at-tarikhu yu'idu nafsa. ìtọ́jà rẹ̀ padà nù. ẹnìkan wá ń sọ ń jò ní ìyí pé lẹ́jẹ̀ẹ́ta yìí náà ni àwọn ọmọ yìí làwọn pósìtì mọ́tò wọ́n ní ẹ má pósìtì ẹ̀ ọdún tó lọ lọ́gán dé èyí tó dé òun là ń gbé káàkiri là ń gbé kí nígbà eléyìí wá dé mo ní ẹ má tún pósìtì eléyìí kọ́ ẹ má dérí wọn rú ọmọ yìí lòun wá rí mo rò pé ńgbà tí ọlọ́run ní kí ti yẹ́sẹ̀ àdúnákà tèmi dé lónìí ti yẹ́sẹ̀ àdúnákà déjọ́ kejì àtijọ́ dámọ̀ràn ẹ̀tẹ́lẹ̀ tọ́ra àmọ̀ pé ń bọ̀. ọwọ́ adébẹ̀ ọmọ yìí tó ń wá rí lọ wá ní yóò wọ́n gbé méjèèjì sí ara wọn èmi ò sì sí social media èmi èwù ó ti ńgbà mo wá rí kálukú wa kiri àbó lẹ́sẹ̀ wọ́n ní báyìí làwọn sí ẹnu jẹ́ ẹ̀ta àwọn tó wá ń gbọ́ fínfínfín nínú àwọn márkàsì náà tí wọ́n wí pé kọ̀tán mùdírù ni wọ́n fi ń jẹun wọ́n fi sí Ádámù jẹun wọ́n fi mùdírù jẹun mo wá rẹ́rìn mo wá sọ fún tọ̀hún wípé wọ́n á fọ fẹ́ ni ó sọ fún mi wípé ó sì wí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé kí n tó mọ bàbá mùdírù al-markaz ọlọ́run tẹ́ ń sọ̀rọ̀ fún mi lálùbáríkà àwọn àti ẹ̀sìn tí màmá tí déwájú wọn báyìí ni mo wí o tí déwájú wọn kí wọ́n dá mi mà 2012 fún ọdún bàbá ọba lọ́rin. Maka tí bàbá ọba lọ́rin fún mi òun ni mo gbé fún ìyá tó bí mi èmi náà wá sọ tìbí náà àjọ wa lọ lọ́dún náà ọdún tó tẹ̀lé ìyàwó mi kan lọ èyí tó tẹ̀lé ìyàwó mi kan lọ èyí tó ń tẹ̀lé mo tó rẹ́ nìkan ìgbà gbogbo àná èyí tí rí bàbá mùdírù èyí tó wá lọ èyí tí rí bàbá mùdírù tí mi máa gbé mi sọ́dọ̀ Zaraki mọ́tò mẹ́ta ló fún mi lọ́dún kan náà. wọ́n sì ná owó fún wa bàbá. sẹ́yìn sọ́sẹ̀lú ni tẹ́ fún mi àmọ́ gbogbo ìgbà tá a wí yìí lèmi tí ń dìbẹ́ndì Sheikh Ádámù ọlọ́run ò tí ì kádàrá wípé kíkiní wọn kó tó dì í tọ́lọ́run fi wá kádàrá wípé yín wá mà ó. sẹ́ ma wípé kéèyàn ní fi sí Ádámù jẹun ni ìdẹ́mi tí ń fi ń jẹun tipẹ́tipẹ́ tẹ́lẹ̀. wọ́n yẹ pé ńgbà mo dìde mo gbẹ́jú sórí Sheikh Ádámù ni. a sì bá Sheikh Yahya lérí ìfẹ́ Sheikh Ádámù. àwa rí pé bàbá mùdírù yìí ń fọ́lọ̀ Sheikh Ádámù púpọ̀ ìfọ́lẹ̀ Sheikh Ádámù ló jẹ́ àtẹ̀lé bàbá mùdírù gẹ́gẹ́ bàbá mùdírù wọn rà wá wọn sáyìn mi ọ̀gbọ́ mùdírù ọ̀sáyìn mi èmi ni mo sọ́ra mi dẹrú ana abudu mani alamani arifan insha'a ba'a abi wa insha'a a'taka wa insha'a astaraka àbọ̀ ní tààlímù dàlímù ọlọ́run di ẹrú fún gbogbo ẹni wọ́n bá kọ́ wọn lára bí kan wọ́n bá wù kọ́ tà wọn síbò mi kọ́ tà wọn sáwé kọ́ tà wọn fún tíìmù mi
wà ń sá àtàkà tó bá wò kó tú okùn lọ́wọ́ pé máa lọ wà ń sá àtàkà tó bá wò kó máa mú òun lẹ́rú lọ bẹ́ẹ̀ ẹrú lèmi wá ń jẹ́ nígbà wọn gbogbo gba ẹrú ni mò ń jẹ́ ńgbà náà ẹrú mọ́ríkàsì ni ẹrú Sheikh Adamu ni ìjọba adọ́dọ̀ bàbá mòdìrú tí wọ́n á mọ̀ mi bàbá lọ́wọ́ abọ́kùn ẹrú kù lọ́rùn mi wọ́n wá sọ mí di tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹrú babalágége ní ń jẹ́ bàbá lọ́wọ́ á ní má jẹ́ ẹrú má máa jẹ́ ọmọ babalágége. Ya Adama ilmi. èyí wọn ní bá tó ń bí àwọn èèyàn nú wípé ọ̀dà bàbá wà kí wọ́n ọba lè pè mí lọ́mọ babalágége bẹ̀ kán pè mí lẹ́rú babalágége yìí lọ́ba wò wí. Ilé àmà wà ilkọ́ máa. Àwọn tó bí ẹ̀yin. Wà pẹ̀lú sábàbí ìlíbà wà ìfọ̀ àmà. Ilá àyàfẹ́ ni tí ọba fẹ́ràn Mawlana Mudirul Markaz. Èmi ò sì máa báyìí ṣe ẹni tí ọba ti fẹ́ràn Mudiru níbẹ̀. Lọ́dẹ̀ ní tí ọba fẹ́ràn bàbá Mudiru kò fẹ́ràn yín. Bàbá Sheikh Basir ó fẹ́ràn yín ni. Kí ẹ̀ wá ní kí nǹkan ó ṣe bàbá òun. Ẹ mọ̀ pé tí bàbá tó bí yín gbé kalẹ̀ ló ń tọ̀ wọ́n fẹ́ dà wọ́n. Ó ti yé báwọn. Ẹ̀yin ọ̀wá gbọ́dọ̀ ọmọ tó máa ìjẹ́ bá ní ẹni tí ọba ti máa ń bínú Mudiru báyìí hàn ọkàn yín. Ẹ̀yẹ kà máa ṣàdúrà nínú ti yín kọ́lọ́ má bàṣẹ bàbá wa jẹ́ ẹ̀yà àdúrà ti yín nù. Sẹ́ni gbogbo àwọn àjọ ńlẹ́nu lókèrè ẹ bàbá àti wọn yín lẹ̀. Lílẹ̀ àlàmí. Lọ́àbá lílẹ̀ àlàmí náà kíni ẹgbẹ̀rún èèyàn lérí Sheikh Adamu ó lè fèsì ẹgbẹ̀rún èèyàn. Masha Allah. Ó jẹ́ ti fèsì ẹ̀rí ni. Àwọn olúwo mò ń fèsì. Tọ́ eré yẹn ni mo sì bẹ Ọlọ́run lórí ìfẹ́ yẹn ni mo bẹ Ọlọ́run kí n kú lérí ẹ̀. Gẹ́gẹ́ bí àwọn tó sáwájú ṣe kú lórí ìfẹ́ náà. Èyí ṣe táwọn òní ní bẹ̀rẹ̀ táà ní kú lórí ìfẹ́. Bàbá Sheikh Ibrahim Niyas, àfáàwà kan lọrin. Àfáàwà kan lọrin nínú àwọn mùrídì Sheikh Ibrahim ni. Bàbá Yasin. Sheikh Abdulrahman ni bàbá Yasin. Inú àwọn mùrídì Sheikh Ibrahim ni. Bàbá Ari ẹnìkan tó bú Sheikh Ibrahim ni sí. Lọ́ba yẹn pèsè ẹ̀rí abákọ̀ wa pé ká pààyàn ni. Àwọn yẹn wọ́n yọ àdáyọ̀ pa o. Ó lè sunlé ohun tó ń ná o. Kò sí ní tí ó lè kú lérí ìfẹ́ Sheikh Ibrahim. Sọ́mọ Nàìjíríà Sheikh Ibrahim ni. Ṣé bó lóore rẹ̀ ni? Òun lọ́mọ ọ̀nà tó gbà rí oore lára Sheikh Ibrahim. Ṣé Adama ń jó lóore tiwa náà? Ó ti yé báwọn. Àwọn tí Sheikh Adama wá bìrì. Ìyẹn wá gbọ́ lẹ́nu ọ̀kan nínú ọmọ Sheikh Adama rí i pé iye ìdá má dàpọ̀ bàbá wa mọ́. Má sì dàpọ̀ Mudiru mọ́. Bọ́mọ Sheikh Adama kan bá wí bẹ́ẹ̀. Wípé má dàpọ̀ bàbá àwọn mọ́. Èsì má dàpọ̀ Mudiru mọ́. Èmi àwa ni ọ̀dà ní dàpọ̀ bàbá yín máa wò. Ó ti yé báwọn. Èsì ní dàpọ̀ Mudiru mọ́. Àmọ́ fẹ́ dàpọ̀ àfẹ́sìn. Hayakumullah. Lílẹ̀ alamin. Farabalẹ̀ àfẹ́sìn lọ́kọ́ sí Adamu. Bẹ́ẹ̀yàn bá wá lóun fẹ́ ba ti sí Adamu jẹ́ wọ́n fẹ́ ba iṣẹ́ tí ń dùn àfẹ́sìn ń dùn mọ́ àfẹ́sìn. Irinṣẹ́ tọ́lọ̀ ń ṣe fún tí ń dùn mọ́ ń dùn mú wọ́n fẹ́ bàjẹ́ nù. Bàbá wa kàlífẹ́ẹ̀sì àwọn ọ̀wá ní sọ wípé kí irinṣẹ́ bàbá àwọn ṣe kí ni kọ́ bàjẹ́ walillahi alhamdu. À ń bèlè kò sí ọmọ Sheikh Adamu kan tó sọ rí wípé má dàkọ̀ bàbá wa. Àwọn èèyàn ni wọ́n ń gbígbé kúgbé kí àwọn àjòkólẹ̀ yìí sójú wọn ní ti ń wì. Masha Allah. Akramakumullah Ọlọ́run jẹ́ àríyé pé gbogbo ọ̀rọ̀ tí ń pa tí ń pé ń gbà náà ẹ̀ máa ṣe Adamu ọ̀ràn èkéde kan ọ̀ràn ń sẹ́ wọ́n ọ̀ràn ẹ̀yìn kẹ́ ẹ̀bẹ̀ mi ń sẹ́ o èmi náà mo di àbí ẹ̀dàkùn mo di kíra àbí di kíá ẹ̀yìn kẹ́ ẹ̀ràn mi ń sẹ́ o ẹ̀ gbéṣẹ́ ẹ̀ràn mi o iléeṣẹ́ kan Adamu ọ̀ràn mi ń sẹ́ o àmọ́ ń táwa bí ń sẹ́ òun ni pé ṣé Adamu yẹ sí bàbá àtìyìn nìkan bàbá gbogbo tí ń jẹ́ mùsùlùmí ni níta bá fi lè dìbẹ́ndì Ibn Taymiyyah al-Harrani táyà pé òun làwọn àkànjà sí nìyí ìwà Abdulwahabi ti Najid a gbọ́dọ̀ bu lójú àwọn kan níṣẹ́ àyíbẹ̀kọ́ ni wọ́n yọ àdá àyíbẹ̀kọ́ tó wọn Sheikh Adama tiwa náà lè dórí. Lílẹ̀ alamin bima yubdi ma fata. Wàjà yudarabahu gafari Allah. Naam. Èyí ò dúró báwọn Ọlọ́run jẹ́ àríyé bẹ́ẹ̀ wá àlùbáríkọ̀ ọ̀la àwẹ̀ ni Ọlọ́run mo fi yín wọlé. Wọ́n wá padà sọ́dọ̀ àwọn ọmọ ní wàlímà. Al-Qur'ani ní fọ ẹ̀mí. Àwọn sàábẹ̀ kan wá bá nàbí pé wọ́n ya Rasulullah innal quluba la tasda kama yasda'u al-hadid. Ọkàn àwọn èèyàn ti dípẹ̀ta bí irin ti dípẹ̀ta. Wọ́n bí ànábì pé wọ́n máa jẹ̀lá òhà. Bákan bá wá dípẹ̀ta bẹ́ẹ̀ tó dógún kí làá fi fọ̀ tí fi má. Ànábì ní tilawatul Qur'an wa dhikrul maut.
kama tilawa al-Qur'ani àti ká sì máa rántí ikú. Al-Qur'ani yẹn ń ṣiṣẹ́ lára ẹ̀mí òun ní ń bá tọ́ba ní kí ni tí ń bá ẹ̀mí ṣiṣẹ́ tọ́ra ní rúhù a ní nafsu a sì ní kọlbù. Láàárín nafsu àti rúhù iná ní kọlbù ń ṣiṣẹ́. Kò sí ń tá ń pè nafsu tó ju ẹ̀mí tí dọ̀tí lọ. Òun náà pè nafsu. Ẹ̀mí tó yẹ pé ṣáháwà adùn ayé wọ́n fẹ́ lówó wọ́n fẹ́ lọ́lá gbogbo nǹkan tí ò dáa òun ni ọmọ gbé pọ́n ni ọmọ pè ní nǹkan dáa òun là ń pè ní nafsu. Ẹ̀mí tó má ti ń wá Ọlọ́run kì tí ò ní nǹkan kan ti ń wá Ọlọ́run òun là ń pè ní gíní òun là ń pè ní rúhù. Al-qalbu lọ́wọ́ ń bẹ òun wá ní kí láà máa pè kọ́lbù yẹn ká máa pè ní adájọ́ láàrin wa. Òun ni ó máa dájọ́ fún rúhù òun ni ó sì máa dájọ́ fún nafsu. Al-qalbu yẹn bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fọ ẹ̀mí má tó bá fẹ́ kí ẹ̀mí rẹ̀ ó di rúhù kí nafsu ó di rúhù ọ̀ndà qalbu ló ti lọ. Bí rúhù ọba wa padà sọ́dọ̀ nafsu tídọ̀tí ó gbanú rẹ̀ qalbu náà ni òun ni ó fún láyè. Àbí ká pè ní security ká pè bẹ́ẹ̀. Mo fẹ́ sọ bí tí Ọlọ́run ti sọ̀rọ̀ ń tà ń pè nafsu. Ìgbà Ọlọ́run bá yà bọ̀ wá pé wa shamsi wa duhaha. Wa shamsi wa duhaha. Ọlọ́run ni mo búra pẹ̀lú oòrùn wa duhaha àtàsìkò yálẹ̀ta tó òun jáde tí bẹ̀rẹ̀ sí tàn mo búra pẹ̀lú ẹ̀. Wal qamari idha talaha. Wal qamar Ọlọ́run ni mo fi òṣùpá búra idha talaha. Nígbà tó bá gbaṣẹ́ fún òun tóun wọlé tó ṣùpá gba àwọn tóun jáde torí pé òun bá ti wọ òṣùpá jáde àsìkò tóun náà bá wá tẹ̀lé tó jáde ni Ọlọ́run ní mo wá àsìkò náà búra ẹ wo ntọ́nà ọfẹ́ sọ̀rọ̀ ẹ̀mí nípa ọ̀rọ̀ nafsu ló fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀mí tó dọ̀tí ọfẹ́ sọ̀rọ̀ ẹ̀ Ọlọ́run wá gbé adúrú búra tí à ń kà bọ̀ wáyé wa. Wan nahari idha jalla. Ọlọ́run ní mo búra pẹ̀lú nahar ọ̀sán idha jallaha. Ìgbà tó bá lágbo tó bolẹ̀ tí gbogbo kálukú ń ríra wọn tí nǹkan kan ò lè pamọ́ nù lẹ́lẹ̀ àbí kárí àsìkò náà mo fi búra. Wal-layli idha yaghsha. Wọ́n á búra pẹ̀lú òru idha yaghshaha. Ìgbà tó òun náà bá tún bọ̀ ọ̀sán mọ́lẹ̀ ọ̀sán ti wá tẹ́lẹ̀ òru ọ̀wá lé òkùnkùn tó wá bolẹ̀ ẹni àti rí làárọ̀ tẹ́lẹ̀ tí bá ń bọ̀ wá tó máa pè wọ̀ta nù. Ntọ́ bọ́ọ̀lẹ̀ láàárọ̀ tá a rí tẹ́lẹ̀ tọ́ba ya ànẹ́rì ma gbogbo eléyìí ń túmọ̀ ìṣẹ̀dá ayé ó ti yé aṣáǹsù wa duhaha ẹni tí sọ̀tẹ̀ ń bẹ̀rẹ̀ dín yẹn bọ̀ wá wal-qamari idha àtẹni tí gé yẹn rẹ̀ ti dúró. Wan-nahari idha jallaha. Àtẹni táyé ń wò pé yẹn ni tí èsè yẹn. Wal-layli idha yaghsha. Àtẹni tó parẹ́ máyé la táyé òrí tó sì jẹ́ nǹkan lọ́dọ̀ Ọlọ́run. Was-samaa'i wa ma banaha. Ẹni ó ga wà má banaha àti tó gbé ga. Wal-ardi wa ma tahaha. Ẹni tó jẹ́ yẹn yẹ̀yẹ́ tí ò jẹ́ nǹkan kan wà má tọ̀ á àti nípa àfi tẹ́ mọ́lẹ̀ tí ò fi jẹ́ yẹn. Wan-nafsi wa ma sawaha. Sawaha àbí sawaha. Wan-nafsi wa ma sawaha. Nafusin ni àbí wà nafsi. Wan-nafsi. Bá ń wo kìíní dà wọ́n tó ń ké wọ́n tó ń àní owó báwo mi má. Ẹ ṣe tó ń wò mí. Wà nafusin àbí wà nafsi. Wan-nafsi wa ma sawaha. Ẹ ń tó wà nafusin tọ́lọ̀ ń fi lò ń nákìrà yẹn. Oníranran àwọ̀ ni ẹ̀mí máa ń gbé jáde. Ẹ̀mí ẹlòmí ọkàn dúró ní wípé ọmọ tí ń lọ òun jápa. Ẹ̀mí ẹlòmí ọkàn sọ wípé ẹ̀ má pa. Tẹ́mà pé ọ̀rọ̀ ti ànábì Yusuf ọjọ́ kìíní àná. Ẹja jù náà gànga. Ẹ má jẹ́ àjù. Ẹja kínkínní kankan ní kòkò lọ́jẹ́. Gbogbo ẹ̀mí ní ń ṣiṣẹ́ yẹn. Òun ni alladhi yuwaswisu fi sudurin nas. Náfúló fi lọ náfúnṣe àwọ̀ kan kí gbé wá. Wa ma sawwaha àti ń ta dámà. فألهمها فجورها وتقواها. Ìjọ tá a gbé ntí ń jẹ́ nafsu kalẹ̀ bàbá wa Sàláàtì a gbé nafsu kalẹ̀ báyìí ńgbà táwọn Ọlọ́run dá ọ̀dọ̀ nafsu lọ́lọ́run ti rojọ́
ń bọ̀ ń sọ̀rọ̀ wàṣàmùsì wa ọlọ́run òrojọ́ wàlùkọ̀márì òrojọ́ والنهار òrojọ́ والليل ọlọ́run òrojọ́ والسماء ọlọ́run òrojọ́ والأرض ọlọ́run òrojọ́ ونفس ìgbà tó wá débi tẹ̀mí tó wá débi ẹ̀mí ọlọ́run wá ní òun yìí tí ì lọ àbí kí n ṣàlàyé yìí òun kí n òrojọ́ mẹ́ mo fi ẹ̀mí búra wà máa ń sàwùwàhà àti ń tá a fi gbé kalẹ̀ nígbà wa gbé kalẹ̀ tán فألهمها fujuraha وتقواها àwa bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún alhamaha adìọ́mà wípé eléyìí ìwà òkìlè yìí bọ́ ọba pààyàn ó sì rí ibú bọ́ ọba jalè ọ̀sàgbákò bọ́ ọba ṣèṣìná ọ̀sàgbákò tọ́ ọba mutí ọ̀sàgbákò bàbá wo eléyìí àwọn wa tí ọ̀dà rè aka gbogbo tí ọ̀dà fún wọ́tàkùwáhà ọ̀nà tó rìn tó fi dẹni ìbẹ̀rù ọlọ́run tá a fi yọ́nú sí ọ àfihàn nígbà tá a wá fi hàn án báwọn ọlọ́run wá ní tọ̀ ìwọ ẹ̀mí yìí ẹ̀yin farabalẹ̀ ẹ̀yin tí mo wá ju ẹ̀mí sára yín nígbà ọlọ́run dá ẹ̀mí kalẹ̀ ó ti fi mà á gbogbo eléyìí aburú ni gbogbo eléyìí ọ̀nà rí ni ọ̀nà àlìjẹ́nà rí ọ̀nà àná rí nígbà wá ṣe é bẹ́ẹ̀ wá ṣe wá jù sí ara èèyàn ló fi já pé mẹ́tẹ̀ẹ̀ta ní ń bẹ lára wa rúhù ń bẹ lára wa kọ́lùbù ń bẹ lára wa nọ́fṣù ń bẹ lára wa. tọ́ ìgbà tá a wá ju nọ́fṣù sáyé rẹ̀ tá a fi sí ibi tí ọmọ wà ọlọ́run wá ní tọ́ ọmọ ti jù ú sára rẹ o kọ́dí àfúláhà. قد أفلح من زكاها máa ń sà. من زكاها àti wọn máa jágbe má bí iṣẹ́ dàbá wà ọlọ́run farabalẹ̀ kọ́lọ́run ó tó jágbe má nǹkan ó ní nítorí. kọ́dí àfúláhà ẹ̀wọ̀n gan ọlọ́run ní òun ní bẹ́ẹ̀sì èrè òun ló jèrè tọ́pọ̀ jù. من زكاها tẹ̀bùdíìlì náà kẹ́ ẹ̀ máa ń pè é ẹ̀ ti lè pè é mọ̀ bálágà kọ́dí àfúláhà ẹni yẹn ló jèrè tẹ́nìkan ọ̀jẹ̀ tó ta ló ń tọ̀ wọ́n máa ń zakaha ńgbà tá a gbé ẹ̀mí sára rẹ̀ ìdọ̀tí ní ń bá bọ̀ látọ̀dọ̀ ọ̀rọ̀ torí ẹ̀mí kì í máa rúhùn nìkan ló ń má látọ̀dọ̀ ọ̀rọ̀ ọlọ́run máa ń mọ ọ̀dọ̀tí ẹ̀mí ni látọ̀dọ̀ ẹ̀ bàbá wa wọnú ara rẹ̀ tán máa ń zakaha ẹni bá wa lè fọ ẹ̀mí yẹn má tó lè fọ má yóò fọ tẹ̀m̀bẹ̀lẹ̀kun yóò fọ kìíta yóò fọ ẹ̀gàn yóò fọ kẹ́nìmánì yóò fọ ntí máa bẹ lára yẹn wípé lágbájá nìkan wá ni gẹ́gẹ́ bí àwọn tí ń pé tí ẹ ṣe àlùnáka àti Jaqmal nìkan wá ni. ọtí ẹ. Ọ̀hún náà wọ́n ló mọ̀ ṣe kí kó máa bó ti rí. wọ́n náà máa ṣe káàkiri. Wèrè olùkọ́ àwọn sùn fi jẹ ni. Àwọn ò mọ̀ sùn mọ́. wọ́n ti yé gbogbo orú àwọn ìdọ̀tí bẹ́ẹ̀ ẹni ọba lè fọ́ kù lẹ́mìí tẹ́mi rẹ pure bẹ́ẹ̀ mi Mawlana Sheikh Adamu ti pure bẹ́ẹ̀ mi baba Mudiru ti pure ẹni ọba ń bá ṣe bẹ́ẹ̀ fún àfúláhà yóò jèrè jẹgbẹ́ lọ. Wàkọ́dí káábà máa ń dà sáà. Wákọ̀dí káábà òun tó wọn wá ṣọ́ọ̀tì yọ̀pọ̀ wọn máa ń dà záà ẹni ọjà pé ẹ̀mí rẹ̀ ń bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti dọ̀tí wá ó tún wá mú ìdọ̀tí ó tún fi rẹ̀. àní nǹkan ti dọ̀tí tẹ́lẹ̀ àní ọ̀fọ̀ ọmọ iṣẹ́ tá a gbé fún ọ̀nù ó tún wá dọ̀tí ẹ̀ sí wákọ̀dí káábà farabalẹ̀ òun tó wọn kò bọ̀. náà ṣẹ̀wárí ẹ̀mí yẹn ọkàn òun ni ó máa wá dájọ́ kí ẹ̀mí yẹn ó dọ̀tí òun ni ó sì máa dájọ́ kí ẹ̀mí yẹn ó má padà Ṣèitánì tí wọ́n ń dààmú gbogbo ayé níbo lòun wá lè jókòó sí ọlọ́run wá ní ààyè ọkàn ló wá ní òun ló nílé méjì ọkàn ní yàrá méjì ó wá ní géètì ó ní géètì tẹ ẹ ń gbọ́ bí ti ń sàlàyé ọkàn ní yàrá méjì ó wá ní géètì téèyàn kọ́kọ́ wọ̀ kó tó máa lọ bí yàrá flat rúùmù alákọ̀ọ́kọ́ àbí rúùmù ẹlẹ́ẹ̀kejì rúùmù àkọ́kọ́ ni ibẹ̀ lọ́rùn wà rúùmù ẹlẹ́ẹ̀kejì Ṣèitánì ló ní àmọ́ àwọn méjèèjì ò gbé bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́run nú ọkàn lọ́lọ́run ń gbé ọlọ́run ò gbé nú ọkàn ní máa wá bẹ ọkàn wò ni ọlọ́run ò gbé nú ọkàn ní máa wá bẹ ọkàn wò ni ìmáa wá bẹ ọkàn wò ni òun ní àfa Nasiru Kabara ló fi ní alikọlibu anfasuṣeyin antabalikuru. inú gbogbo ń tẹ́ ìdániláyé ọkàn ló wọ́n jù òun ló wọ́n lówó òun ló wọ́n rírí. antabalikuru. inú gbogbo tá a kójọ láyé téèyàn ní láyé ọkàn ló wọ́n jù. farusi wàlàkàyà máa tẹ̀sí ìkùnú gẹ́gẹ́. lọ́sọ̀ ọkàn rẹ májọ ọkàn rẹ ó dàrú májọ ọkàn rẹ ó bàjẹ́ májọ owó torí bọ́ bá ti jáde kúrò lára rẹ àtọkàn àtẹ̀mí inú sàárè lọ́ọ́ máa wọ̀ lọ. alikọlibu bẹ́ẹ̀ tán.
ilé kan lọ́kàn. Tajalla fi khaliquhu. Ibẹ̀ ni Ọlọ́run ti lo jàlálù rẹ̀. Ọlọ́run máa lọ lè bẹ̀bẹ̀ wò ni yóò débẹ̀ yóò lọ lè yẹ̀ wò. Fakun ala al-babi hujjaban wa bawwaban. Èyí tó wá dáa fún ọ tó bá jẹ́ mùsùlùmí tó fẹ́ sí rire òun ni kó jẹ́ gateman farabalẹ̀ kó jẹ́ gateman má jẹ́ ṣe ìtàn ọwọ́ bẹ̀ wá. Masha Allah. Kó sì jẹ́ni tí ó máa sí géètì fọlọ́run tọ́lọ́run fi wọlé. Wa kun gayuran ala mawlaka la tad'u. Wá jẹ́ gayuran ẹni tí ó máa jowú tí ò ní fẹ́ kẹ́nìkan ó du géètì ní máwọn lọ́wọ́. Òní jẹ́ security mi ò gba géètì yẹn máwọn lọ́wọ́. Yóò máa jowú àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan bá fẹ́ wọ́ọ̀dọ̀ Ọlọ́run yóò máa jowú ẹ̀ kò ní jẹ́ lómi ọ̀rọ̀dọ̀ Ọlọ́run wọ̀ òun ni yóò máa sílẹ̀kùn fọlọ́run kò ní jẹ́ lómi ọgbà ojú ọ̀nà náà máa lọ́wọ́. Wa kun gayuran ala mawlaka la tad'a illa bi iznika gayran yakirul baba. Má jẹ́ nìkan ọkàn lẹ̀kùn nìkan wọlé. Yad'uka rabbuka. Ọlọ́run ọba fún rẹ̀ ni wọ́n ń pè ọ́. Yad'uka rabbuka antaghalu bihi abadan. Ọlọ́run ní òun ni obesity má bẹ́ẹ̀ lómi ìṣiṣẹ́ òun ni ọba ṣiṣẹ́. Allah takuna dayusan laysa muhjaba. Má fi géètì Ọlọ́run lẹ̀ kí nǹkan wọ bẹ̀ torí ṣe ìtàn ìfẹ́ wọlé. Géètì yẹn òun ló sílẹ̀ lónìí ní ṣe ìtàn ìfi gbàlúmọ́ Ọlọ́run lọ́wọ́ torí ṣe ìtàn ìfi gbàlúmọ́ Ọlọ́run lọ́wọ́. Tẹ́rí gbogbo nǹkan bá ti jẹ́ tọ́lọ́run tẹ́lómi ìfẹ́ gbọ́ nǹkan bá jẹ́ tọ́lọ́run ní tí ó máa kára ní ṣe ìtàn ìlọ́gbà. Allah. Gbogbo eléyìí tá à ń ṣe yìí nísìnyí kò ní kàn ẹjẹ sàásù ó dé wàláyé agomẹ́wàá alẹ́ kò ní lọlé sàásù ẹjọ́ wọ́yà yìí tó òun là fà kán fẹ́ ṣe mọ̀lúdì lé pé sàásù yóò ṣe mọ̀lúdì ọwọ́ àfi sàásù jẹ chairman tó ònkálùkù wà lè pé síbẹ̀ sàásù ọ̀wọ́ ti dé ibẹ̀ ti wá kú àwọn àfáà tí ó ṣe wá sí ònkálùkù wá ń jòkúlẹ̀ àwọn yẹn wá ń pè sàásù ń kó wọn ò fẹ́ àwọn àfọ̀hún náà máa fi sàásù ìtọ́fà lọ ọkàn ni wọ́n bá ní bẹ́ẹ̀ yẹn bá ti ń dá ọkọ̀ Ọlọ́run wọ́n bá ní bẹ́ẹ̀ yẹn bá ti ń kara ṣètàn lọ́gbà. Yad'uka rabbuka antaghalu bihi abadan. Mo wà ń bì gan lọ ní yìí ṣe wá sí lọ́wọ́ ẹnìkan wá ní àbá ẹ̀dàkùn ẹjọ́ torí Ọlọ́run àwọn níbi táwọn ń lọ wọ́n lè lọ lẹ́fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní ipò ọlọ́jẹ́ yìí àyè ọlọ́jẹ́ chairman wọ́n lè lọ́fẹ́ filẹ̀ kọ́sáré filẹ̀ kọ́ máa lọ nígbà tí ọyọ 5,000 wọ́n lè kówó ẹ̀kún mo tó wá bọ̀ 5,000 síbi kún lè fi ránjẹ sílé máa lọ bí tọ̀ lọ. Kí wà bá. Yad'uka rabbuka antaghalu bihi abadan. Ìtọ́rọ̀ ń fẹ́ ni wípé kásádùn lẹ́nu géètì ká má kó bẹ̀. Allah takuna dayusan laysa muhjaba. A sì máa jẹ géètì Ọlọ́run mú sílẹ̀ fún ṣe ìtánì. Yara khawatiraka allati tatufu biha. Gbogbo tí lẹ́nu tí lọ́mú ọkàn wa ti ń bọ̀ ní gbogbo Ọlọ́run orí. Khayran wa sharran Oore bẹ̀ ni àbábúrú. wa irhaban. Tẹ́ẹ̀rí ọkàn yẹn kọ̀ wá sí tó lè fọ́ ibi tí ń lọ́nu. Al-Qur'ani ló lè fọ́. Qur'ani wo làwọn ọmọ yìí wá ké tí wọ́n ṣe wàlímà. Allah. N tó lè fọ́ ọkàn wa tọ́kàn òfin ní dọ̀tí má. Táàfin ní seri ibú Al-Qur'ani nìkan. Òun ló lè fọ́. Qur'ani wo làwọn ọmọ yìí wá ké. Táàbà wa Suleiman Adédò àbí. Òun lè wá pe àwọn àbá bàbá wa Ilory ẹ pè wọ́n ẹ pa wá náà wá. Ibi káwá bá yín bára ka Al-Qur'ani táwọn ọmọ ké. Ẹ̀yọ́ ọmọ yìí ẹ̀yin àbá wa lóbìnrin àtẹ̀yìn bàbá wa ní lọ́kùnrin tẹ́ kí Al-Qur'ani ládùúgbò wa ní àyè ńbó lágbàá yìí Agége mo ní kí mọ́sálásí alájà láti tọ́ àdúgbò tá a wà yìí àbá wa Suleiman Adédò lọ́lọ́run bí nbẹ nínú àfa àtọ́lọ́run bí irú àdúgbò yìí. Alhamdulillah. Ó ti yé tẹ́lẹ̀ yìí tẹ́ ń ṣe yìí ẹ má lè ti owó o gbogbo tí wọ́n ń dá látàárọ̀ kò sí nǹkan kan mẹ́ awareness nìkan lè rí jẹ́ ìgbé tóun náà ń kọ́ máa ń kéwú ó lò ó ṣe wàlímà fún ma gbogbo ń tẹ́ ẹ pa látàárọ̀ yìí nìṣẹ́ bí n bá gbà lọ́wọ́ yín kò tó mi parí ìṣẹ́jú kan. Bàbá. Kò tó tẹ̀ máa há báwọn ìyá tí wọ́n máa wá dọ̀ wá pé ẹ̀rá kan wà bẹ́ẹ̀ bí ń pa mí gẹ́gẹ́ kan ṣe mí kò tẹ̀ máa há. Ìyàwó yín sọ fún yín bó ti rí nù. Kò tó ṣe nǹkan kan bàbá. Tẹ̀ ń bá háwó ń jọ mí ó kéré yẹn ní máa há bí 60,000 ó kéré lójúmọ́. Kìí ṣe wíkẹ̀ndì ní o. Wíkẹ̀ndì kọ́ ọba jẹ́ wíkẹ̀ndì ní máa bí 1+. Wíkẹ̀ndì. Ó ti yé báwọn fún àwọn tí ìrọ̀lẹ́ béèrè lẹ́kọ̀ọ́ bá mọ̀ lára ní Jaqmal. Èjò kó báyìí ní máa ha tọ́ra àwọn opó pọ̀ àwọn tí ò lọ́kọ opó wọ́n pọ̀
àwọn tí ò rówó léèwé san wọ́n pọ̀ bá àti wá níhùn làwa ń ha èló lẹ wá pa. àmọ́ ìtàn fún wa ní. bá a gbálùkù rán láwa jò kó ti yíyà yìí láwọn wa ríru owó tà rí. owó tà fi ra mọ́tò kọ́. tọ àmọ́ Ọlọ́run kó fún yín lérè. Ọlọ́run kó fún yín lérè. kọ́nà àwọn aláàánú sí. kọ́nà àwọn aláàánú sí. ó mú àwọn tí ó mọ̀ọ́sẹ́ lọ́wọ́ fún yín. irú bàbá yìí tẹ ṣàdúrà fúnlẹ̀ kan pé maka àti mọ́tò Ọlọ́run kó ṣe látọ̀dọ̀ wọn. Ọlọ́run kó ṣe látọ̀dọ̀ wọn. kó ṣe ní kíá yìí kó tó rán àwọn míì wá. kí sẹ́yìn òfin tó ń jẹ́ dáadáa. kó ṣe ibẹ̀ fún wa gbogbo ẹ̀yàn òbí oníwàlímọ̀ Ọlọ́run kó dùn sí i. bẹ́ẹ̀ ti farabalẹ̀ látàárọ̀ wọn inú mi ń dùn sí i. ẹ̀ sì kára ẹ̀ sì kánjú ẹ̀ sì tẹ̀ bàbá Al-Qur'ani gbogbo ntọ́lọ̀ ń dání dáadáa yóò tẹ̀ bàbá yìí náà. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.